Àní ọjọ́ tòní tí ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù Dhul-Qa'dah, ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù Dhul-Qa'dah tí ṣe oṣù kọkànlá àwọn Mùsùlùmí káàkiri àgbáláyé, èyí tó ṣe déédéé ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún tí oṣù tójú oṣù tí òòrùn. Ní ọ̀la insha Allah ta'ala a bọ̀ sí nínú oṣù Dhul-Hijjah tàbí Dhul-Hajj, oṣù tí a máa ń ṣe hajj nínú rẹ̀, oṣù tí ṣe hajj máa ń parí, torí pé ṣe hajj ti bẹ̀rẹ̀, oṣù hajj ti bẹ̀rẹ̀ láti inú Shawwal. lọ́wọ́ ní al-hajj ashhurun ma'lumat faman farada fihinna al-hajj fala rafatha wala fusuqa wala jidala fil hajj. So ashhurun ló wá pé àwọn àsìkò hajj, wa ashhurun jam'u lish-shahr, ashhurun sì lè jam'u jẹ́ fún ash-shahr tí sóṣù. Oṣù hajj bẹ̀rẹ̀ láti inú Shawwal, kété tí a bá ti parí Ramadan, tàbí Shawwal lákọ̀ọ́kọ́, lèèyàn ti lè gbé kúrò ní hajj, lèèyàn ti lè lọ sí Makkah, Madina fún àníyàn hajj, lèèyàn ti lè lọ gbé àníyàn hajj láti Miqat, yálà Miqat Madina ni àbí Miqat àwọn ará Iraq ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èèyàn lè ṣe ní hajjan tamattu'an, tí a máa pa umrah pọ̀ mọ́ hajj. Àkọ́kọ́ ṣe umrah, lẹ́yìn ìgbà náà a wá ṣe hajj. Tá bá ṣe umrah yẹn, a ṣe tahallul, a ṣe àwọn ẹ̀sìn, a free láti máa ṣe bọ́ta wá fẹ́ ṣe, a máa retí yawm at-tarwiyah, tí ṣe ọjọ́ kẹjọ Dhul-Hijjah. Ọjọ́ kẹjọ Dhul-Hijjah yẹn iṣẹ́ hajj wa bẹ̀rẹ̀, tó máa jẹ́ culmination iṣẹ́ hajj, ọjọ́ kẹjọ Dhul-Hijjah yẹn. Tó wá sí pé al-ifrad lèèyàn ṣe, èèyàn ń dà ní hajj nìkan, èèyàn ti lè wà nínú ihram tí ó máa wọ aṣọ ihram ẹ̀ káàkiri. Tó bá ti lè gbé àníyàn hajj tó ṣe talbiyah láti Miqat, kódà kó ṣe ní oṣù Shawwal, yóò ṣe pẹ̀lú ìpínlẹ̀ nìyẹn tí ó fi jẹ́ kí iṣẹ́ hajj parí. Tàbí kírun náà sì ni ká ṣe hajj papọ̀ mọ́ umrah, yóò mọ wọ aṣọ ihram yẹn náà ní títí iṣẹ́ hajj fi parí. Ṣùgbọ́n tó dájú náà ká ṣe tamattu, èyí tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó gbẹ̀mí láti ṣe. Ó ní tó àsìkò àyè tètè wá dé bá mi ní èmi náà ò bá mọ̀ ti dá ẹran, ò bá láǹfààní àti ṣe hajj tamattu lè yára. Lẹ́dẹ̀dà wọ́n sọ salatu tó pọ̀ fún Ànábì Muhammad ti as-salam, wọ́n bá kẹ́ gbogbo àwọn sàábé lápapọ̀ àti gbogbo àpásìkò ìjọ fún àwọn ẹwà tó ń ṣe hajj lọ́wọ́, àwọn tí wọ́n bẹ ní Madina ní àwọn ti gbé Mẹ́kà àti ṣe múra wọn. Lẹ́dẹ̀dà kí wọ́n gbà ní sí wọn, wọ́n wá
ṣe lè wọ̀ tàwa náà mùsùlùmí tó bá ti tó ń ṣe mùsùlùmí tọrọ bá yé ní tí ẹ máa ń pè nígbẹ láyé mo fẹ́ ṣe nínú hajj wa umra ẹ tí ò bá wọn tí ó ń ṣe yóò sọ yìí pé àwọn owó yẹn ètò bọ́lá ló fún wa lórí yẹn ṣe bá gbọ́n ṣe bá máa ṣe ìròrí ṣe tán ni ó mọ̀ sọ fún mi ká àdúró owó yẹn àdúró owó yẹn àdúró owó yẹn ṣe tán ló ń gbé ìròrí yẹn wá ọ̀tẹ́yà bá mọ̀ yìí pé owó yẹn Allah ló fún wa òní ni wá lára láti mú nínú ẹ̀ torí pé wọ́n jẹ́ lọ sùkárù ó ń fún wa láwọn ọ̀rọ̀ tá à ń ní yẹn ó dẹ̀ fẹ́ máa dán wa wò nínú ọ̀rọ̀ tó fún wa yẹn ṣe à ń mọ̀ ná nínú ẹ̀ bàbá ìrìnà ń bẹ̀ ó lè láti tà náà ló lọ́pọ̀ ẹ̀rọ hátà tó fi kú nínú tó fi kú lọ ní ẹ̀ lè dé ipò ẹ̀rí rẹ̀ láíláí àgbàtẹ́ bá tó ná nínú ta fún nínú tẹ nífẹ̀ẹ́ sí ọlọ́run fún wa tó lọ́sọ̀ pa nífẹ̀ẹ́ sí àgbàtẹ́ bá tó ná ń bẹ̀ lẹ́ẹ̀tọ́ dípò ìjọba owó tó bá ti di iṣẹ́ olóore àpẹjọ zakani àpẹjọ sọdákọ ni àpẹ gbogbo àwọn kan dáadáa tá a máa ń ṣe yẹn ẹgbẹjà mọ owó ẹni tó bá ń gbogbo tí ò fẹ́ ná owó nítorí bí àwọn owó ilé tán ó lè ṣe kíní kan wallahi ó ń tàn gan ló sì máa fa ara rẹ̀ àti jẹ́ ọmọ yóò alábídẹ sọsọ lọ́wọ́ ọkọ ẹni ìṣẹ̀lẹ̀ pé oníwà bádàlùkà oníwà ní bádàlùkà àníkà hapù alábìíní ara rẹ̀ gan níwọ̀ lórí ẹ̀ aláwọ̀ tí ara wa jẹ́ ní pé ayò ń sùn dáadáa a sì mọ fara wa lóúnjẹ a sì agbóríyà oúnjẹ tí ó jẹ báyìí tí ó fi lé okun olùwẹ̀ lẹ́dà ó ṣe hajj lọ́nà fún ọ àwọn tó ti lọ kọlọ́mọ bàjẹ́ ìdájọ́ ẹ̀ máa bàjẹ́ nígbà tí ẹ bá dé tẹ́ máa ṣe ń rán ọlọ́run náà jẹ́ kí rẹ̀ ṣẹlẹ̀ sí wọn àwọn tó ń ṣe lọ́wọ́ kọlọ́run wà lọ́wọ́ ọlọ́kùnlá orí àwọn yàrá àṣekárí ní sọ́kàgbọ́n ọlọ́kùnlá àpáyà. Ìbánisọ̀rọ̀ wa ti ìrọ̀lẹ́ yìí insha Allah ta'ala wọ́n ní kó máa dání lórí ọlá tó ń bẹ fún àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ta ní insha Allah ló bẹ̀rẹ̀ lọ́la mo ní insha Allah ló bẹ̀rẹ̀ lọ́la ìdí ni pé òǹkà ti Nàìjíríà 29 ṣùgbọ́n òǹkà ti Saudiya 30 so lọ́la àbíkọ́ pé láti pé ẹ̀ka tí kí wọ́n dìbì ní Saudi Arabia rẹ̀ so wọ́n lè hijja ti bẹ̀rẹ̀ báyìí hijja ti bẹ̀rẹ̀ ní Makkah Madina ní Saudi Arabia báyìí ṣùgbọ́n nílùú tiwa a máa retí ìkéde lẹ́yìn Maghrib lẹ́yìn Isha tó bá kéde fún wa pé tọ́ wọ́n ti rọ́ṣù hijja tọ́ abẹ̀rẹ̀ sí kàlù hijja látọ̀rọ̀ wa ṣùgbọ́n mo nígbèlè àdánígbèlè wípé àwọn orí oṣù yẹn lónìí ká máa múra lẹ̀ fún ìwọlé hijja ló fi jẹ́ pé àwọn nǹkan tá a fẹ́ sọ ń bí nírọ̀lẹ́ yìí nípa ọlá tó ń bẹ fún al-ayyamul ashr àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú hijja yìí ó pàtàkì gan kí afarabalẹ̀ gbọ́ wáṣíká gbọ́ lásán ká tó mú lò nínú ìsinmi ayé wa wọ́n bí wa ọlọ́pù ṣe rọrùn fún wa láti gbọ́ yẹ̀ wò ó ká mọ́ sí wa lẹ́gbẹ́ pẹ̀lú tí ó ka tí ò ní ìlú àmọ́dún ká àmọ́dún ṣe wá sí àmọ́dún gbọ́ gbogbo iṣẹ́ ìlú lọ́dọ̀dà kí ó sànù àwọn iṣẹ́ àbábọ́ wá sí káṣọ wá sí káńkà ọlọ́pọ̀ ojú ìlú wá sí ojú ẹ̀fọ́ wa. Olọ́wọ́ sọ nínú Al-Qur'an Al-Karim ó ní wal fajr
olúwa ní búra pẹ̀lú al-fajri wa layalin ashr, olúwa ní búra pẹ̀lú àwọn mẹ́wàá nì, àwọn mẹ́wàá kan ní mo búra pẹ̀lú ẹ̀. Gbogbo àwọn àkásùpé ọ̀gọ̀rọ̀ àwọn onítafsir, àwọn afá dáadáa, gbogbo wọn lọ síbi wípé wa layalin ashr tó wá wá ń sọ̀rọ̀ nípa rẹ̀ níbẹ̀ yẹ àwọn al-ayyamul ashr, àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú Dhul-Hijjah Olúwa wa Jalla subhanahu olùbáwí. Wọ́n ní àyà tó bẹ nínú Suratul Baqarah tó ní wadhkurullaha fi ayyamin ma'dudat. Wọ́n ní àyà yẹn ayyamin ma'dudat, àwọn àyàmù tó wá ní tàfùkà sí yẹn, wọ́n ní àwọn ọjọ́ mẹ́wàá tí àyàmù tashrik tó ń bẹ nínú wọn náà ní àwọn ọjọ́ náà. Olúwalógbónú wadhkurullaha, ẹ̀mọ̀ rántí Ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀. Ajẹ́pẹ́ lára iṣẹ́ tó ń bẹ níwájú wa nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú Dhul-Hijjah yìí, dhikrullahi, rántí Allah Jalla subhanahu. Ẹ jẹ́ ká pọ̀ lẹ́nu tí wọ́n máa rántí Allah. Táwọn sọ̀rọ̀ nípa dhikrullah, كلمة جامعة واسعة، كلمة تكون تقصر تصف، تكون تقصر تصف. يمكن من الذكر إنه أقم الصلاة للذكر. وصفنا لموسى عليه الصلاة والسلام يقول بيرودورو أتنتي، بيرودورو أتنتي. nínú díkìrì náà ni àkùránì tàbí kàyẹ̀wà ó ní inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. Olúwaláwa la sọ ìrántí kalẹ̀ tó ṣe àkùránì tẹ̀lé, àwọn aláàsì máa dáàbò ọwọ́ ọ̀bà jẹ́ òlé láti wájú àti lẹ́yìn àlọ́bíbẹ́ láyé orí òsì láyé ọwọ́ ọ̀bà jẹ́ òlé kan Al-Qur'an. Àdéhùn Allah wa Jalla subhanahu tó ṣe papọ̀ àyè. Dáfẹ́ níbẹ̀ ni pé ló wá ní ìrántí Qur'an. A jẹ́ pé ká máa ka Qur'an, ká ka Qur'an lọ́pọ̀lọpọ̀, kí a máa kírun dáadáa. Yálà àwọn ọ̀ràn yẹn ni o, tàbí èyí tí sọ̀rọ̀ yẹn àwọn nàwáfíl tó yẹ ká mójútó nínú mẹ́wàá àkọ́kọ́ Dhul-Hijjah nìyẹn. Olúwa ní wadhkurullaha fi ayyamin ma'dudat. Olúwa ní ẹ̀pọ̀ lẹ́ni tí ó máa rántí Allah láwọn ọjọ́ tí a mọ̀, ọjọ́ tó ló ń kà yìí. Ìdí ẹ̀fẹ́ fáwọn ẹni rẹ̀ lánàá, nítorí àwọn sábẹ́ lẹ́gbẹ̀ẹ́ Muhammad alayhi radiyallahu ta'ala anhu, tí Dhul-Hijjah bá ti wọlé báyìí, takbiratu ní yálẹ̀ wọn. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Ní yálẹ̀ wọn. Takbiratu ní tọ́bá lọ lé láti mọ́sálásí òun mọ̀ sọ lẹ́nu kọ̀ọ̀kan, tọ́bá lọ sóko òun mọ̀ sọ, tọ́bá lọ ọjà òun mọ̀ sọ, tọ́bá ń darí bọ̀ òun mọ̀ sọ. Ibi tó èyí tí sọ iná bá wọnú ilé balùwẹ̀ àbáwọnú ilé ìgbọ̀nsẹ̀, àwọn ààyè ẹ̀gbin nìkan ló ti sọ. Gbogbo àwọn ààyè tó kù òun mọ̀ sọ ní Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allahu akbar, Allahu akbar. Walillahil hamd. Torí pé ìmọ̀ bí Ọlọ́run ọba tóbi Jalla subhanahu nínú tó pàtàkì jùlọ láwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ Dhul-Hijjah yìí. Sọ́bìlú ẹdẹ́ náà wá kí
ó ṣe wá ní kòmìnirì nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí. Tíra tó wà lọ́dọ̀ mi bí wọ́n ní fadlu ashri dhil hijja, wọ́n ní ọlá tó ń bẹ fún mẹ́wàá dhil hijja. الإمام أبي القاسم سليمان بن أحمد الطبراني يأتي الإمام أبو القاسم سليمان بن أحمد الطبراني تمشي لما الطبراني أتى بدو بجدادان lágbo àwọn oníkéwù àwọn náà dáfà tí wọ́n ṣe mújà àwọn ààjù ọ̀nà mújà mọ̀tọ̀mọ̀rání mújà mọ̀tọ̀mọ̀rání oníkéwù wọ́n mọ̀ wọn dáadáa pápá jùlọ àwọn tí wọ́n bá wà ní agbárí akẹ́kọ̀ọ́ hadith Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. So àwọn ni wọ́n kó àwọn ọ̀rọ̀ olówó ibi ìjọ tí wọ́n jẹ́ bí àwọn tafsir látọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n ti lọ lórí àwọn àlàyé olówó Kùránì kọ̀ọ̀kan èyí tí a ti fọwọ́ sọ lára rẹ̀ sọ́dọ̀ ìrẹ́lẹ̀ jalla subhanahu kí ó jẹ́ ká gbá àwọn àlàyé yìí. Àdísì kan wà tó gbajúgbajà tó jẹ́ pé tàbá ń sọ̀rọ̀ ọlá tó ń bẹ fún mẹ́wàá Zulhijja, kò sí tí a lè ti àdísì yẹn sí gbajúgbajà dáadáa. Àdísì Abdullah bin Abbas radiyallahu ta'ala anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qala ma min ayyamin العمل فيهن أفضل من العمل في عشر ذي الحجة. قالوا ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا من عكر جواده وأهريق دمه. النبي محمد صلى الله عليه وسلم إنه في kéwù rẹ̀ dáadáa ní Abdullah bin Abbas radiyallahu ta'ala anhuma habrul umma, àfà nínú umma yìí Abdullah bin Abbas radiyallahu ta'ala anhuma gẹ́gẹ́ bó ṣe gbà wá ní Ànábì sallallahu alayhi wa sallam sọ wípé ma min ayyamin al-amalu fihinna afdalu min al-amali fi ashri dhil-hijja. Ànábì sallallahu alayhi wa sallam ní kò sí àwọn ọjọ́ kankan tó jẹ́ pé ká ṣiṣẹ́ olóore tó lọ́lá ń bẹ tó àwọn iṣẹ́ tá a bá ṣe nínú mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijja. Pé àwọn ọjọ́ ayé mùtúlákà gbogbo tó wá jẹ́ ọjọ́ ayé láàrin ọjọ́ ó yàtọ̀ sí òru, ọjọ́ yàtọ̀ sí òru tó ní mọ́sálà kan mẹ́ níbẹ̀ yẹn lọ́dọ̀ àwọn olùmọ̀ pé ṣé àwọn ọjọ́ yẹn náà lọ́lá ju àwọn ọjọ́ Ramadan lọ. Ẹ̀kúsù alápọ̀nlé oṣù àlùbáríkà ní oṣù Ramadan, àtọjọ́ Ramadan àtòwú Ramadan ìkẹyìn gbogbo ẹ̀ táwọn ọjọ́ táwọn bí wọ́n sọ nínú àdéhìsì ìdílé tó lọ́lá ju àwọn ọjọ́ Ramadan. Bẹ́ẹ̀ ni àwọn fáwọn bẹ́ẹ̀ tí wọ́n nípa Muhammad ló sọ́dọ̀ sallallahu alaihi wasallam. Ṣùgbọ́n àwọn òru mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan, òru ẹgbẹ̀ tí wá di mẹ́wàá gbẹ̀yìn Ramadan, òru yẹn la máa ń tágẹ̀jì jù, òru yẹn láàbẹ̀ wá Laylatul Qadr. Òru yẹn ni Laylatul Qadr wà tó wá ní Laylatul Qadr khayrun min alfi shahr. Pé òru kọ́dàrá, òru tó bẹ̀rẹ̀ dà máa ń pè gbogbo wọn ó lọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ. Tòru yẹn lọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ. Àrùbọ̀ yẹn ṣùgbọ́n àwọn ọjọ́ tó ń yọ lọ́sàn-án tó rò ó yọ láàárọ̀ tí ó sì fi wọ̀ ní ìrọ̀lẹ́, àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ Dhul-Hijjah tí ó bẹ̀rẹ̀ lọ́la insha Allah ta'ala
ó lọ́lá ju àwọn ọjọ́ gbogbo ọ̀sán Ramadan lọ kódà tó fi lórí ọ̀sán mẹ́wàá gbẹ̀yìn Ramadan. So ilé ni ó yẹ ká mú ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí nígbà ní ọ̀kúndúndùn nígbà pàtàkì ẹ̀ náà fi ní fọwọ́ yẹn pẹ́ tàbí fi mú. Then àpẹẹrẹ oríire fún àlùmọ̀ yìí olùwàsàn àlùmọ̀ yìí látara nígbà Muhammad sallallahu alaihi wa sallam látara Qur'ani Karim látara wọn sàábí ànábì radiyallahu ta'ala anhum wípé wọ́n fi tó dáa lọ́lẹ̀ falùmọ̀ ànábì ìdúwe gbogbo iṣẹ́ tẹ́lẹ̀ fi mọ́ rí kẹsàn ọ̀dọ̀lọ́ àfi tó bá yọ̀lẹ̀ olówó olówó yóò sàmọ̀ júwe àwọn iṣẹ́ tẹ́ẹ̀mọ̀ ṣe tẹ́gbẹ́ rí kẹ́ lọ́dọ̀ ọlọ́pàá ọba tí ó ga jùlọ jalla subhanahu. Àwọn aláìmọ̀kan kan náà àwọn kẹfẹ́ lónìí ẹ̀yin mùsùlùmí kí ni ọ̀nà ìgbàlá yín ẹ̀sìn yóò ṣàlàyé mẹ́sìn nígbàlá ẹ̀sìn tó ń sọ fún wa lójoojúmọ́ tá a máa ṣe tá a fi mọ́ rí gbàlá. Ànábì sallallahu alaihi wasallam rákà méjìlá kan bẹ lójúmọ́ rákà méjìlá tó jẹ́ náfìlà ní ojúmọ́. Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá mójútó rákà méjèèjìlá yẹn wọ́n á sílẹ̀kùn àlùjánnà fún wọn. Ìgbàlà nìyẹn, everyday salvation nìyẹn. Ànábì ní rak'atal fajri khayrun minad dunya wa ma fiha. Ànábì rákà méjì tá a máa ń yẹ ká tó kírun àsùbá ó ló dáa ju ayé yìí lọ àti gbogbo tó bẹ́ẹ̀ salvation ni. Àmọ́ kalọ́báwọn ó ní wọn sọ́là al-bardayn dakhala al-janna. Ànábì ní ẹni tó bá kí àwọn ìrun tútù méjì gan yóò wà al-janna. Salatul isha wa salatul fajr, ó kí ìṣá ní jàmá lọ́kùnrin ó kí ìṣá ní jàmá lọ́kùnrin àbí lóbìnrin ó kí ìṣá lásìkò tó yẹ kó kí ó kí àṣùbà lóbìnrin ó kí sásìkò tó yẹ kó kí. Ànábì ní wà al-janna. Everyday salvation. Àwọn wujuhul khayr yẹn wá pọ̀ báyìí ẹ̀sìn wa ó ti pọ̀ jù àyàfẹ́ tó bá yọ rẹ̀ ló. Ìdí ni ẹ̀dá lọ́dún ti sallallahu alaihi wa sallam pé kullu ummati yadkhulul jannata illa man aba. Alágbègbè àlùkò mọ̀ mi ní wà al-janna tó bá yarí tó bá kú bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. Àdébàbọ̀ wọ̀ tàbí ojú kan dáadáa kọ́ inú ẹ̀sìn wa ìbúrò ẹ̀dá tó ń gbà yọ ẹ̀. When they back up Quran, Ànábì sallallahu alaihi wasallam, when they back up Quran, when they have a canal of Quran, it's the mirror. When you so alif lam mim, Arabic, when alif, ayo kan yẹn ten yẹn, lam, ayo kan ten yẹn, mim, ayo kan ten yẹn. 3 times 10, 30. Lórí bá tó ṣe alif lam mim 30 rewards lórí eré. Bàbá bẹ̀rẹ̀ dáálídálí ìdá ọ̀rọ̀ ìwà bí hudan lil muttaqin. Ẹsẹ́ ẹwò tọ́bá mọ́ sẹ́bà àwọn iléeṣẹ́ kan pé every second ọmọ pàwọ́ àgbà yára MTN, Glo, every wọ́n yẹn wọlé ní sáà kò ní kò stop bó ṣe yẹ kí sẹ́ni ayé mùsùlùmí nìyẹn every time lọ́dún mọ́ ẹgbẹ́ sá mùsùlùmí tó bá ń mójútó sẹ́ni ayé ẹ̀ dáadáa every now and then yóò máa ẹgbẹ́ sá yóò máa lókun sí lẹ́sẹ̀. Pé àárín lásán tá a bá rìn bó ṣe yẹ ká rìn lẹ́bí tá à ń gbẹ́sẹ̀ lọ ibi tá a fi báyìí sí ẹni tó fẹ́ gbọ́ wáàsí tá a ti ń ṣe wáàsí yá mo lọ mọ́ sọ́sọ́ lọ gbọ́ wáàsí tó bá ti ń gbẹ́sẹ̀ rẹ̀ bọ̀ bó ṣe ń gbẹ́sẹ̀ yẹn bọ̀ yóò mọ̀ gbọ́ ládàá. Ànábì sallallahu alaihi wasallam sọlá tó ń bẹ́ bí kí ẹ sálò wà lálé kó wá máa bọ̀ wá sí mọ́sálásí kó wá ṣe sọ̀lá ó ní ẹsẹ̀ kan ládàá ẹsẹ̀ kejì wọ́n ha ẹsẹ̀ kúrò ẹsẹ̀ kan ládàá ẹsẹ̀ kejì wọ́n ha ẹsẹ̀ kúrò fún yẹn. Ẹ dákun mo lú ẹ wá níbo lẹ́nu tó fẹ́ rí irú ẹ̀
ẹ lè rí pòmí àfihàn ìsìn wa yìí táwọn alágbèéká ẹ máa ń sọ pé kò sọ́nà gbàlà àìmọ̀kan Islam ṣoore fún wa débi wípé nígbà míì gan tá a bá ń mú sókè mí sílẹ̀ gan tá a bá gbé àníyàn ìjọsìn sí mímí sókè wa mí sílẹ̀ á sì gbọ̀gbà ládà. Islam sọ débi wípé tọkọ ìyàwó tó níyàwó tó jẹ́ halali ìyàwó tó bá tún súnmọ́ ìyàwó yóò sì gbìyànjú yóò tún bá ládà ẹ wá rí nǹkan yóò tún bá ládà. Ọ̀rọ̀ yẹn yà àwọn sàbí rẹ̀ ká tí àyà àti àhàdùn náà ṣàwátàwò tí àlèkùn lọ gbádùn gbẹ àwọn ọmọ ìgbádùn yóò tún wá gba ẹ̀san ànábì bẹ́ẹ̀ ni ànábì ní tó bá lọ lò lọ́nà haramu nǹkan yóò gba yóò jìyà tó bá ṣe sí rẹ̀ yóò jìyà tó bá lò lọ́nà aláàdúrà wàá gbá ládàá.